Báyọ̀ lọ́pọlọ ọ̀gá lóko oníjẹ̀wùrù alápá má ṣiṣẹ́ lóko alájẹ̀bọ́kọ̀. Bọ́yọ̀ bọ́y olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. Bọ́yọ̀ bọ́y lọ̀gá lóko oníjẹkújẹ. Bọ́yọ̀ bọ́y àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ mọ́ pupa. Bọ́yọ̀ bọ́y èrí ẹ̀. Bọ́yọ̀ bọ́y lọ̀gá lóko oníjẹkújẹ. Oníjẹkújẹ Bọ́yọ̀ bọ́y lọ̀gá lóko oníjẹkújẹ. Bọ́yọ̀ bọ́y lọ̀gá lóko oníjẹkújẹ. Láìrò lónìí. Owó ni. Owó ẹ̀ lé o. Ọ̀gá, orí mi náà le. Èyàn ilé èyàn mi jẹ. Orí mi náà le. Sórí ilé. Ọ̀gá sẹ́ẹ̀sì ń lè sí. Ṣé ìṣòlúwa rẹ̀ léṣe. Ẹ bẹ̀rẹ̀ ẹnu. Fàákì níjọ. Oúnjẹ ló fi ṣeré yẹn o. Oúnjẹ. Tánú! Lọ́wọ́ èmi ni. Ṣé ẹ fún mi lówó oúnjẹ? Ṣé ẹ fún mi lówó oúnjẹ? Ẹ fún mi. Òun dà. Tánú. Ta ni mo tún fẹ́ máa béèrè? Ẹ ń tẹ́lẹ̀ béèrè pọ̀ bí o. Náà wà tá à ń gbé àyàn ẹ ń tẹ́lẹ̀ béèrè pọ̀. Ṣé ò gbádùn ni? Kí ni? Bọ́ì dà. Wọ́n ṣì ń lé. Mọ́tò ẹ wà ń tànà ibo ló wà? Ẹ̀wọ̀n ò gbé lọ ni. Ṣé ò yọnu? Ẹdun náà kí ni dégbé látẹ̀ kan tẹ́ ẹ ti débi ìbéèrè lẹ́kàn béèrè ìbéèrè yìí náà ni sọ̀yọ́nu sọ̀ọ̀sì èrè ẹ fi sọ ní tẹ́ ẹ fẹ́ sọ. Kò jọ pé o gbádùn. Ẹ tún ti béèrè sẹ́ẹ̀rí ní tí mo sọ sẹ́ẹ̀rí báyìí sẹ́ẹ̀rí. Lóko èmi máa ní. Ọ̀dà tá a tún ní. Kí ni? Àwọn oníbàárà ọ̀gá ẹ̀ ní sílẹ̀kùn. Ìdí. Ṣé o gbádùn? Ṣé o gbádùn? Ẹ wọ́n wọlé bọ̀. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán, ẹ pẹ̀lẹ́ lọ. Ẹ jókòó ẹ káàsán. Ẹ lẹ̀. Ẹ jọ Báyọ̀ nǹkan. Wọ́n wà nílé wọ́n jáde sí yín ní ìsinsẹ́ ẹ̀gọ́ wọ́n wà nílé. Jóná o. Ṣé bó sọ fún mi pé Báyọ̀ sì ń lé ni? Báyọ̀ tẹ́ ẹ béèrè ní òsì nílé Báyọ̀ táwọn béèrè ń bẹ́nu lé ẹ kẹlẹ́. Ṣọ́rẹ́ ẹ ni. Ẹ tún ti ń béèrè a ní mo bí nǹkan kan mọ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ̀rọ̀ ìbéèrè yín ti ń pọ̀ jù. Ẹ jáde ìyá wa ẹ dákun kí lẹ fẹ́ mu ní jíjẹ ni ní mímu ni gbogbo rẹ̀ láàfún yín. Omi náà ti wà òkè. Omi. Ládùúgbò gbogbo ń dáńtà omi nìkan lẹ fẹ́. Omi la fi ń ṣàlejò, omi ti dá. Ẹ dá ilẹ̀ rẹ̀ wáyé ní àti ẹ̀gọ́ kẹ́ fara yín balẹ̀ ẹ mú bẹ̀rù kò sí tí ó ṣe yín. Ẹ jẹ́ kó lọ́nà ìyá wa ká mọ́ kọ̀ ní. Lóko ṣọ́ọ̀ṣì èrè. Ẹ tún ti béèrè. Sórí pàṣán tá fi nà yálé ni wọ́n á ń gi ẹ̀ fún ẹ. Lóko wàá gbádùn mi tó. Ẹ tí ì lọ. Àbólórí burúkú leléyìí ni. Ẹ tún béèrè kálọ̀ ń kó yín ọlọ́rọ̀ béèrè yín ni. Ẹ wò yá wa omi rè kẹjà nǹkan ṣé kí ni ṣe yín báyìí ẹ wọ́n kẹ́ ẹnu wọ omi olómi. Mo wá tẹ̀ pé Lóko. Wọ́n tó jáde ẹ tún béèrè nǹkan mi wọ́n tó jáde ní ìsìn òde ẹ kẹlẹ̀ ṣé tí ṣe ń dẹ́mu ní tító. Ó ti tó jẹ. Ẹ kẹlẹ̀. Lóko èmi. Ìbéèrè túnú èmi ìbéèrè túnú. Ẹ lẹ́jẹ̀rẹ̀ ya wa ẹ jẹ́ ń lọ kí n lọ bá yín pé bọ́ ìwà sẹ́gbọ́ ẹ fara yín balẹ̀ sẹ́gbọ́ ẹ mọ́ bẹ̀rù rárá. Tó bẹ́ẹ̀ lọ pé Báyọ̀ wà ní. Ẹ tún béèrè nǹkan mọ́ mọ́ bí bá sì lọ ní ìṣẹ́ mọ̀ bí wọ́n ní béèrè ẹ bá ilé béèrè nǹkan kan ẹ mú dá wọn lóhùn. Lóko. Ẹ tún béèrè nǹkan mi. Pàṣán tá fi nà yálé ni. Hey baby.
ṣe wá pa. Máa bọ̀ jẹ́ ká. Lóko ṣó gbádùn. Ẹ mọ̀ kọ́ lè mí o. Mo fẹ́ ṣe mí léṣe. Ẹ bí wọ́n, ẹ tún béèrè. Ó ga jù. Boy, oh boy! O ní yàwó eré ní December. Boy, oh boy! O ní kún January. Boy, oh boy! Wàá gba ìkálẹ̀ mọ́dà tí ló ń bọ̀. Hey, baddest guy. Mi gbàgbé o. Bàbá kan gbà yẹn sún gbà yẹn. Akíwù kíwù ẹ̀ẹ́dúgọ̀ngọ̀ ṣé Mùsùlùmí. Akíwù kíwù. Ó fọ́ ní ìfọ́. Ọ̀gá máa ń fọ́nà mi. Máa ń jà mí tán. Kí ló ń ṣe ẹgbẹ́ ló gbẹ́rẹ̀ tí ló dóore ntí lára yìí. Boy, oh boy! Ká nígbà kan sìn ni nítorí sọ yìí bá wọ̀. Bọ̀ tí ń sin àìdíà ni mò ń lò. Ṣé tí mò ń lò sìn? Kò ní tẹ́lá ọmọba kúmọ̀ kò dá sákì ni o because mo ti kó sọ́wọ́. Wọ́n gbá mi. Mi gbọ́. Yá, wọ́n gbá mi. Yé, lóde, ṣé o fẹ́ ra kọ̀ńténà ni? Mi ò ra kọ̀ńténà. O ra ship? Mi ò ra ship. Àbí bí yóò idán lójú mi lọ́yọ̀ tí bọ̀bọ̀ yẹn wá. Ó bí ìgbógun ló lò fún mi kò tiẹ̀ yé mi rárá. Ó kàn sábà mi sọ̀rọ̀ mọ́dẹ̀ kówó fún àti gbáyé ni mi ò ti fojú kan mọ́. Ṣé owó yẹn ò ṣàkóṣá? Ó pọ̀ o 11 million naira. Yé! Bẹ́ẹ̀ ni 11 what? 11 million. Chai! Bọ̀bọ̀ yẹn ni. Akin. Torí ẹ̀ mo ṣe ń mú káàkiri bí mo lè bá ọ̀bọ̀ ìpàdé lọ́jọ́ kan. Picture ẹ̀. Àbí ó ti bá pàdé rí ni. Ṣé o mọ̀ ni? Rárá, mi ò mọ̀. Ọlọ́run ti jẹ́ mo rí èèyàn báyìí rí. Ọ̀gá o. Sọ̀bọ́ ìlú wa gba ẹ ló gbowó lọ́wọ́ ẹ̀ tó yẹn. Bẹ́ẹ̀ ni o, àti ìgbà yẹn báyìí nǹkan ò jọra wọn rárá. Torí pé mo yá owó kún owó tí bàbá ìgbà lọ́wọ́ mi ni. So nǹkan ò jọra wọn. Ọ̀gá gan-an. Ọ̀gá. Jẹ́ fọ́tò yẹn náà. Boy, oh boy. Ṣé o dábọ̀ boy mọ̀ ni? Ó fẹ́ jọ ọ̀bọ kan tí mo mọ̀ ni. Thank you. Ó mọ̀. Ó kàn fẹ́ jọ Monday àbí ọ̀sẹ̀ but kò ṣòun torí yẹn ní ṣẹ́gi lọ́wọ́ àwọn tó máa ń ya fíìmù yẹn ni. My name is ọ̀rẹ́ ọmọkan picture wà fún mi sórí fóònù fún àwọn mọ́tò tí a lọ jẹ́ ọ̀sẹ̀ ìta kan tó lówó wà. Kò dẹ̀ panu ẹ mọ́ tó ń já yẹ́ẹ̀yẹ́ tí làwọn gbẹ̀rù lẹ̀. Ọ̀gá ẹ mọ́ bínú. Ìfún tí mọ́ ń ta mí òun ni ó tún ti bẹ̀rẹ̀ sí ní tolúwa rẹ̀ báyìí. Ẹ tẹ̀ mọ́ ń tèmi rò mo rò pé tá a bá ti wọ ẹ̀yìn Ajégúnlẹ̀ ká wá nǹkan jẹ náà ẹ gbọ́. Ó dà mọ́ fún oúnjẹ ṣí ẹ ni. Rárá ọ̀gá aláfiṣe. okun inú mọ̀ la fi ń gbé títà. Okun inú kọ̀ ó kọ ẹ̀yìn kúlé ni. Wọ́ bá ṣe ń lọ ẹ̀sìn yìí à ń lọ sọ́dọ̀ Yàrá street ni o. So tá a bá ti débẹ̀ ajá wọn jà wọn fún wọn náà because ọjà pọ̀ tá a máa já. So Yàrá street àjọjà fún wọn àwọn kọ́ńtínú gbogbo rẹ wa. Ọ̀gá èmi ò rò pé mi lè fi inú òfìfo kí mọ́ fi jọ́jà kiri láàárọ̀ yìí o. Ṣe já kọ́kọ́ lọ rè jẹun náà tá a bá sì jẹun tán èèyàn ò lókun díẹ̀ téèyàn ò fi mọ́ já ọjà. Ẹ sọ̀rọ̀ ní ọ̀gá. Ọ̀gá kọ̀mọ̀dá ọ̀gá. Wo ṣọ́ra ẹ̀ o lẹ́yìn aago 8 mi kì í sọ̀rọ̀ mọ́. Ọ̀dà kò burú ẹ mọ̀ fi àjọlúwa ẹ̀ ń gbìyànjú láàárọ̀ kùtùkùtù kọ́mọ̀ ìtì jẹun. Bye, oh bye. Níyàwó rẹ ní December. Ẹ̀gbọ́n mi tó bá ẹ rọra bọ́lẹ̀. Ẹ gba ìkárẹ́. Ṣé mi pẹ́ iṣẹ́ yẹn ká? Ẹ fi mí lè jẹ́ iṣẹ́ yẹn. Báwa jẹ owó ẹ̀. Láti jẹ ojú ẹ̀ Báwa jẹ owó ẹ̀. Check back. Tó ti torí orí next year o. Mo ní kólé fún yín o. Ọmọ ọjà tó bad ni.
ọ̀rọ̀ ọjà tó kí ló ṣẹlẹ̀. ọmọ ọkàn rẹ̀ fà. mo borí jà. èwo wà lórí tẹ wá ń là mọ́. mo fọ kàtó ọ̀rọ̀ mi. ọkọ̀ tí ń rànú nígbà tí n bá fẹ́ rọkọ̀ tí ń rànú. nígbà. ìràrú rẹ ní. níyẹ̀wò nìyẹn. àwọn ọ̀gá èrò mi pinnu ìrà láìpẹ́. lóko kò má yàn kọ́kọ́ ní sálárì ẹ̀ kò má ná wọn náírà ń bẹ̀ wà á rí wẹ̀ fún 200 years. ọ̀gá ìpinnu. èpè kọ́ àti tó bá kówó jẹ ló kù. sẹ́mọ̀ sí pé fún mi. sẹ́nu owó Afriversus. o fẹ́ kówó jẹ. Afriversus. ẹ̀wọ̀n ẹ wo ti ẹ̀ ní kún January. ẹdùnà ẹ bàjẹ́ o ẹ̀yin gidi gan ẹ bàjẹ́ gan kódà ẹ ti ń yọ̀dín ẹ ń yọ̀dín báyìí ṣé ẹ lẹ́ẹ̀rì mi kan àbí mo kéé jù ńgbà adé ní ìsìn tẹ́ pariwo báwo bọ̀ ìṣó àwa ẹ lè kíá nu o ẹ lè kíá àti ṣe é jù mo kéré sẹ́ńtẹ́ ẹ lè kí. ìwọ wá jẹ́ bí ọkùnrin ni ó kára ẹ kọkùnrin nìyẹn. kúkú ẹ dákun sóbìnrin ní mi. ọ̀hún tí ì sọ fún ọ. kì í ṣẹjọ́ yín ọ̀gá mi ní fún instance ọ̀gá mi ní fún instance. oríjọ́ mi sọ pé lóko àìsáìtì. èyí sì wà ní àṣà tutù. mo sá ìjẹ́ ọ̀gá tó wá ní àṣà tutù èyí sì ní àṣà tutù. ẹ wo kò máa ń gọ́. màmá wà nílé wọn lálejò. wọ́n lálejò. ẹdùn náà irú àlejò wo gan ni àwọn ọmọ ní tí wọ́n wá líkì mọ́nú ilé ṣé ọkùnrin ni àwọn obìnrin. ẹ wá ń tiẹ̀. ó dá àwọn ọkùnrin ni o. mo sọ náà pé ọkùnrin ni ó jẹ tí ìyàwó òfin lè bọ́ ta ọkùnrin ni ó jẹ wọ́n ti mú fọyà lẹ́nu báyìí. elérò kérò ni wọ́n fẹ́ yà. ẹ wò ẹ fílẹ̀ jà pé wọ́n pẹ̀lú èrò yìí ẹ̀. ó yá ṣé o ti mọ̀ pé elérò kérò ni tẹ́lẹ̀. lóko kó kìnnà àwọn bòde. ọ̀gá èmi náà ìdáhùn yìí gbọ́ kankan mọ́ tó bá ti kọjá aago méjì. lọ́rọ̀ nìyẹn wọn bí ẹrẹ màálù ẹbí kò kú wọn tún gbọ́ òkú ẹtì lọ́wọ́ mi lóko ṣá wọlé sọkọ sẹ́ẹ̀mù kìíní báyìí. màálù ẹbí kò kú wọn gbọ́ òkú ẹtì lọ́wọ́ mi. Báyọ̀ mami ẹ káàárọ̀ ẹ rà wá ṣé dáadáa lẹ ẹ wá kọ́ wá ẹ kú gbádùn. yes ma. ọ̀jàre ọ̀rọ̀ Adéwálé ọ̀rọ̀ á padà á máa sọ máa rí ẹ láìpẹ́. èmi náà sì máa wá padà. ó kí ọkọ mi kò burú. Báyọ̀ kí a ló ń rò. mi ò rọra máa ronú o ẹ ǹlẹ́ mọ̀. torí ẹ̀jẹ̀ rí náà gbé dáadáa o. rọra máa ronú. wọ́n sọ bẹ́ẹ̀ ẹ mami ẹ wá náà arákùnrin tó lọ yẹn tó gbé mọ́tò lọ́sìn yẹn. Adéwálé nù ara àwọn ọmọ oyè ìlú wa nù ẹni tí kábíyèsí kan nù ìlú Èkó ní ń gbé tẹ́lẹ̀ ó sì ti kó wá sábúlé báyìí nísìnyí gbogbo ọmọ rẹ̀ gan pàápàá ló kó dání wá ńlọba kan á tó jáwé lé lórí sí òsì. náà kò sí. ṣé èsè kó mọ rẹ. ẹbí ọ màmá mi so ọjà yẹn ti wọlé sí owó ló kù wá. ó wà fún ọ láìpẹ́. ó yá. ẹ bá mi sọ fún sínsìn yẹn kọ́mọ ìlọ o mọ̀mọ́ ti sọ fún pé bá ti tẹ́lẹ̀ mọ̀ lọ èmi àti ẹjọ́ wa ẹ mọ̀mọ́ bá mi sọ fún sínsìn yẹn kọ́mọ ìlọ bẹ́ẹ̀ mọ̀mọ́ ti sọ fún pé bá ti tẹ́lẹ̀ lájọ wa. ó lè gbẹ́nu ẹ lọ́wọ́ for once ó ṣáà rí pé èèyàn ń ronú wàá kàn tiẹ̀ lò làákàyè tiẹ̀ náà wàá rí pé ẹnì yìí ń ronú ọ̀wọ́ náà wàá tẹ̀ lórí ẹ̀ bó tiẹ̀ ní. Common sense common but fine wàá kàn tiẹ̀ lórí ẹ̀ kankan. ẹmọbìnrin mi mọ bẹ́ẹ̀ ń ronú ẹmọbìnrin mi mọ. o lè mọ ẹmọ ro. nígbà tó ní làákàyè. bí àwọn ẹ̀jẹ̀ sọ̀rọ̀ fún mi wọ́n tún wọn bólúwa rẹ̀ kan ní ìsìn yóò ti di lógún ṣé wọn ò ń gbà náà. yes. yé mo kú o. mo gẹ̀ẹ́tì ẹ̀. kí ni. mo gẹ̀ẹ́tì ẹ̀. kí ni. gbogbo tó wà lórí àlọ́jà yẹn ni a ní mo mọ̀ mo ṣàwọ̀ pé mo mojú níbì kan mo ti rójú rí níbì kan. àmọ̀ dúpẹ́ o. ọ̀bọ tó wà lórí àlọ́jà yẹn ọ̀bọ yẹn mo mọ̀. àdúpẹ́ o àdúpẹ́ kékeré kì í sobìnrin lẹ́mọ̀ lọ́tẹ̀ yìí ọkùnrin ni ẹ sì dẹ́rù bolúwa ẹ̀. ara ẹ̀ ò yá ó rẹ̀. ara mi yá o. o ọ̀bọ yẹn ni akéwì sọ fún apógbà òun fọ́tò ẹ̀ ló fi wọ́n á jọ sí náà. fún 9. mo sọ náà pé mo ti rí bọ̀bọ̀ ẹ̀rí nbí kan mo mọ̀ rí nbí kan. ọ̀gá ṣé gbájúẹ̀ làwọn ará ajégúnlẹ̀ fẹ́ fi jọba.
yóò gba gbogbo wọn tán ni. tí gba ojú ẹ̀ bá wa jọba a jẹ́ pé ṣòwòlù ni ẹ̀. wọ́n dẹ̀ láwọn ò fẹ́ sùn lábúlé àwọn ará àjẹgúnlẹ̀ láwọn ò fẹ́ sùn lábúlé wọ́n dẹ̀ fẹ́ fi gbájú ẹ̀ jọba wọ́n dẹ̀ lé àwọn ò fẹ́ sùn lábúlé. já tọ̀ padà ká lọ báyà lọ́jà ká lọ ṣàlàyé fún un. ẹ já lọ ẹ̀yin ẹ pò mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ pò mọ́lẹ̀ bẹ́ẹ̀. kéṣù tó wọ̀ alájà ó ṣe rí nìyẹn. ó sì dá ọ lójú. mi ò lè parọ́ fún yín ẹ rí pílẹ̀ ẹ̀kan tọkùnrin yẹn lọ mo dúró mo wo sàkún ẹ̀ pé mo mẹ́ni ibì kan àmọ́ nígbà tí mi ò lè replace bí báyìí pàtó ni mo ti mọ̀ gbà fọlọ́ ṣùgbọ́n mo ṣe lọ lẹ́ẹ̀kan báyìí mo kọ́ ló pé mo rántí pé mo ti rí gangan mo ti rí fọ́tò ẹ̀ mo dẹ̀ ti rántí gbogbo nǹkan tó wọ́n sọ fún mi pa ẹ̀. gbogbo wa pátápátá làwọn ti gbowó tabua lọ́wọ́ rẹ̀. ìyàwó ìyá ìdáwó ẹ̀ padà fún yín. owó tí mo ti ná. a máa wá nǹkan ṣe sí ṣá torí irú èèyàn bẹ́ẹ̀ yẹn láwùjọ irú ẹni tó ń jalè tó ń gbàyàn kò yẹ láti jọba náà lù yìí. kò sì mọ wo ọ̀tún nìkan nínú gbogbo àwọn olóyè ní ò fọwọ́ sí káfọmọkùnrin ìjọba o. ẹ wò ṣe rí mo fẹ́ kéèyàn olóyè kẹ́mọ̀ kankan pé ìfẹ́ àwọn èèyàn ìfẹ́ ìlú yìí ló yẹ kó jọba lọ́kàn yìí ẹ má torí owó da ìlú yìí o ẹ má torí owó yan ẹni tí ò yẹ sípò o ìyálọ́jà ẹ má jà finá sórí òrùlé sùn o. láwọn àǹkan ṣẹṣẹ láwọn àǹkan ṣẹṣẹ. ìlú yóò ní bàjẹ́ o ẹ jẹ́ kí ìfẹ́ ìlú yìí kó jọba lọ́kàn ẹ̀yin olóyè o. ọ̀rẹ́ listen to me wo Ọlọ́run ti bá wa ṣe o ẹ náà ìwọ ṣáà make sure pé o jí débi láàárọ̀ la gbogbo sí wàhálà àní mo ti bá wọn lóye sọ̀rọ̀ kódà mo ṣẹ̀ kúrò lọ́dọ̀ wọn báyìí ni wàhálà mo bá kiri Ọlọ́run jẹ́ ọmọ rẹ ni because by the time àtọ́lé máa ti sùn mo bá wọn sọ so wọn ní káàrọ̀ la pé ká ìtèdè ká bá wọn láàfin wọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run àṣírí àwọn ẹni bíi òdìbò àwo kò tọ́pẹ́ ẹ̀yin náà ẹ máa wà careful next time láti bá wọn ṣe business Ọlọ́run ti fún wa lélẹ̀ ìmọ̀ rẹ̀ dé bọ́yọ̀ ló gé sí ó ní yàwèrè December mi ò gbọ́ ó ní kún January ó yà wà gba yìí tí ẹ̀ jàre ẹ lọ́tún do you ṣé lóko wọn náà wà ń bì ó ṣe ẹnu sùtì bí ìtọ́kàn lé àgbọ̀ màmá lágbà yẹn wà gbà yìí ọ̀rà ó dàbọ̀ kí ni ẹ. mo rò pé wọ́n fẹ́ bá ń sọ̀rọ̀ ni. gbà bá sọ̀rọ̀. bá sọ̀rọ̀. ọ̀gá lóko kí ló ṣe yẹn. mo fẹ́ pa ẹ̀fọn tí. ṣá. bye oh bye. ẹ̀yin olóyè ọlọ́gbẹ́ni yìí ọmọ ti di. àìtí rí. ẹ wọlé o. ìdẹ́nlé ọmọ ọlá wọn lè dáwọ́ ọlá tẹ́lẹ̀. ìyálòde ẹ fílẹ̀ ẹjọ́ dọ̀ ká máa fi lóṣù kan sí gbàtà wà ẹ̀ àwọn aláwọ̀ máa dọ̀bálẹ̀ fún tó bá jẹ́. àwọn wo. ọ̀tún ẹ jẹ́ ká ṣe sùúrù babalọ́la lọ́jọ́kọ̀ ṣe bí kò lè dá kí gbogbo ọ̀rọ̀ ilé níyanjú láṣepè pàdé àbí bẹ́ẹ̀ kọ́. ẹ ṣe gan ẹ mọ̀ pé mo ti sọ tẹ́lẹ̀ pé tó bá jẹ́ tówó ni owó wà èmi ò kí ń ṣe àwọn ọba lọ́la tó jẹ́ pé ó máa nira fún wọn láti raṣọ sí àwọn olóyè lọ́rùn máa raṣọ fún ìyàwó yín máa tún rà fọkàn yín títí dórí ọmọ yín gan máa tún rà fún agbára mi gbè. ó kúkú parọ́ ọmọ dáadáa. ẹ̀yin olóyè òun abábáwa ní kẹjá sí àbíbò.
ó ṣe jàre Ọbalọ́lá gbogbo alákòókò mọ̀ pé èèyàn pàtàkì ni ẹ́ bẹ́ẹ̀ ni gbogbo alámọ̀ pé èèyàn pàtàkì ni ẹ́. bẹ́ẹ̀ ni mo bá lé ni. ṣé wàá rí i pé èèyàn dáadáa nírú Adéwálé bàbá fàdéwálé joyè ńlùú wa yóò gbé ìlú wa ìjà lẹ́yìn òdì. kódà ṣe rí Ọbalọ́lá gbọ́dọ̀ parọ́ torí báwọn tí ẹ mọ̀ wá àwa mọ̀ wọn àwọn pé ẹni yìí ẹni ẹ̀yẹ ni wọ́n. ṣùgbọ́n mi ìrójú yìí rí ní àárín ilẹ̀ yìí. ṣe rí àwa mọ̀ yìí ẹ̀yin lè máa mọ̀ wá torí èèyàn mélòó ni odò yín fẹ́ mọ̀ gbogbo èèyàn báyìí ló mọdò. nínú àwọn tí ìjọba tọ́nà wá sọ́dọ̀ wa ni nípa ọ̀rọ̀ oyè ọba wa ta fẹ́ jẹ láti Ministry of Chieftaincy náà ti wá. òṣìṣẹ́ ìjọba la wa àwa la wà ní ìcháàjì Chieftaincy. bẹ́ẹ̀ ṣe rí àwa tí a kún lára a mọ̀ pé èèyàn yẹ ni yìí ní kódà ọlọ́rẹ̀ mi kan nígbà kan bí oṣù mélòó kan sẹ́yìn ẹjọ́ ṣòwò cement or no cement báyìí as a matter of fact èmi gan ni mo yá lówó tó fi ṣòwò yẹn kó tó di pé mi travel padà lọ sí ìlú ọba ń tèmi and ó dẹ̀ ròyìn yín dáadáa kódà ó ròyìn yín ó fètì síbi kan ó nígbà tí iṣẹ́ ìjáde pé àtújú owó àtèrè owó ẹ̀kan pé ń lọ́wọ́ kan báyìí wá gbowó ẹ o. àwọn èèyàn tí mo ti ṣe favours fún pọ̀ gan-an but tí màmá rántí yìí tẹ́ ń sọ yìí Akin kan bẹ́ẹ̀ náà. Yes, Akim. Báwo jẹ níṣẹ́ yẹn máa ń gbúrò Akim? Ó ti pẹ́ tí mo ti rí i látìgbà tí mo ti kúrò lẹ́kọ̀ọ́ ṣe díẹ̀ gan-an. Àbí omi lè yan o. Bẹ́ẹ̀ni omi lè yan. Mo ṣe understand. Wọ́n ní must be made. Alẹ́ kò tí ọ̀rọ̀ ilé náà. Obìnrin gbọ́mọ yan. Ó rẹwà káàkiri mi àti lọ sáwọn ìlú kan náà láti lọ jọ àwọn ọ̀rọ̀ lọ́ba dé. Understand. Láláì dènà pẹ̀lú ẹ jẹ́ kí n pe àwọn colleagues mi kan kó àwọn files àwọn documents tẹ láti sign lọ torí ká má tàn yín ẹ̀yin gangan ni ìjọba fọwọ́ sí láti jọba. Èmi náà mọ̀ bẹ́ẹ̀ owó yìí náà ni àbọ̀kẹ́ iná tó lọ obìnrin á gbó. Ẹ ṣe gan ni ìfà àwọn gan wà jọyọ̀ lójú kódà ibi tẹ́ lérò pé a lè gbé ọ̀rọ̀ èdè àgbèwọ̀bẹ̀ fún yín. Mo ti láìkí. Yes, Mr. Loko. Ẹ máa wọlé bọ̀. All right, ṣe gan ni. Good to see you, sir. Ẹ̀yin máa ń kọ́ báyìí ṣé ìlú ilẹ̀ ṣẹ́tù sí i? Mo kàn máa ń wá àtàjà lórí kára. Hello. 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 Adéwálé, ìwọ ọfọwà nèmi, ọgbẹ́ mi, ìwọ. Kí a ló dé bò ló ti ajẹ́. Mr. Man, stand up. No, I mean. Are you mad? No. Stand up. Ṣé arábìnrin tẹ́ wo yìí? Olè, jàgùdà, gbájú ẹ̀ ló ń ṣe lẹ́kọ̀ọ́. Ó ti gba oríṣiríṣi àwọn èèyàn, ó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Kì í ṣe mi. Ìkejì ẹni, Mr. Musuka. Kì í ṣe bẹ́ẹ̀. Ẹrẹ̀nu ẹ̀jọ̀ ń pa. Ẹ wo olóyè, Ọlọ́run ló rán wa wá sínú olóyè o. Díẹ̀ báyìí lókù, ẹ bá yan ẹni bí sípò. Èṣù ìbá wọlé tọ̀lú èmi. Ọ́físà, ẹ ṣe yín níṣẹ́. Oya, move. Ọ̀gá, tí brother mi lẹ́ ń sọ yìí. Àgbá etí ẹ o. Kí mo gbọ́dọ̀ sọ? Ó yìí sólì, kà yọ. Ìgbà ọ̀gbẹ́ni ẹlẹ́ni tó ń gbòòrò tó wá wá àyìn tó fẹ́ jọba. Tó bá fi ọjọba tán, ọmọ lu àwọn olóyè ní jìbìtì lẹ́ẹ̀kan kà yọ olùsí. Ọlọ́pàá, bọ́bá ẹni ṣe rárá rẹ̀ tán gan. Ẹyin gan. Ẹ̀kọ́ kan fún ọ̀run olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. bọ́yọ̀ lọ̀gá lóko oníjẹkújẹ bọ́yọ̀ àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ ọmọ pupa. Ọmọ oko ẹ̀wọ̀n belong àánú rẹ̀ ló ṣe mí o
àánú rẹ̀ ló ṣe yìí. Báyọ̀ ó pa ẹja àrọ̀ gidigba lórí pápá.